Mo kí gbogbo ọmọ Àwórì o, nílé lóko lẹ́yìn odi o. Mo ti sọ pé mi ò ní dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí nítorí pé èyí tí mo dá sí níjọ́sí, mo mọ ohun tí gbogbo yín tẹ́ fojú mi rí, àtẹ̀yin ọba ọ̀dàlẹ̀, àtẹ̀yin baálẹ̀ ọ̀bàyéjẹ́, àtẹ̀yin ọmọ ìlú oníjẹkújẹ. Ṣùgbọ́n èmi á máa ṣe tèmi, màá máa ṣe tèmi, káwọn alálẹ̀ kan lè rí nǹkan kọ́lẹ̀ wípé nítòótọ́ lọmọ wa Ọmọ́tádé ṣe, ló gbìyànjú, ló tiraka, ló ṣe iṣẹ́ akọni obìnrin. Ó yẹ kẹ́ ẹ yìn mí láwo, ṣùgbọ́n mo mọ̀ pé àwọn bàbá mi, gbogbo irúnmọlẹ̀ Àwórì, mo mọ̀ pé gbogbo wọn náà dúró lẹ́yìn mi, òun ni mo ṣe tó sì fi wà láyé lénìí o. Pàápàá jùlọ Olójú ọmọ Àrè, ọba mi ò jí kan lù kan pa òpa kan wò kan yè, Elédùmarè àbètúlù kára bí ajere. Ọpẹ́lọpẹ́ ló jẹ́ kí n ṣe wà láyé lénìí, nítorí pé mò ń fẹ́ kí ilẹ̀ Àwórì kó ní ìfọ̀kànbalẹ̀. Nígbà tí mò ń sọ níjọ́sí, ẹ̀yin kan dìde, àtọmọdé àtàgbà, àtọba àtìjòyè, ẹ dìde ogun sí àwọn ọmọ yín láì kìí ṣèmi. Tó bá jẹ́ pé mo rẹ́ni kí mi lẹ́yìn, tẹ́yin náà dìde, tí àwọn ọmọ yín tẹ́ ẹ ti fi jẹkújẹ tẹ́ ẹ ti fi kọ́ wọn, tó bá jẹ́ pé àwọn náà wọ́n nírònú bẹ́mi ṣe nírònú ọ̀la fún Àwórì, ìbá mà ti dùn o. Àwọn kan dìde, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbóríṣiríṣi àròsọ ìtàn, bẹ́ẹ̀ làwọn ọmọ àlè ibẹ̀ ni wọ́n ń kí wọn lẹ́yìn. Débi pé wọ́n ní jọ̀gbọ̀n mi ti pọ̀ jù. Ẹ̀yin náà lẹ sọ bẹ́ẹ̀ o, ẹ̀yin ọba, ẹ̀yin baálẹ̀, ẹ̀yin ọmọ àlè Àwórì tẹ́ ń tẹ̀lé wọn lẹ́yìn. Ẹ ní jọ̀gbọ̀n mi ẹnu ó ti pọ̀ jù, ẹ ní wàhálà mi ti pọ̀ jù, ẹ ní mi fẹ́ ìrẹ́pọ̀ fún láàrin ọmọ Àwórì. Ẹ ti torí ẹ̀ gbìmọ̀ papọ̀, ẹ ní kó yọ mí kúrò nínú Ọlọ́fin Àwórì descendant. Ẹ yọ mí kúrò ńbẹ̀ ni, ṣùgbọ́n ẹ yọ mí kúrò láyé. Kàkà kó bàjẹ́ mi, ńṣe ni mò ń fojoojúmọ́ dára bí egbin. Lọ́lá mi ń lọ sókè, níyì mi ń lọ sókè láàrin àwọn tó mọ̀. Bíbélì ní báwọn èèyàn tèmi ò mọ̀ mí, bẹ́yìn kan ò mọ̀ mí, àwọn kan mọ̀ mí, wọ́n mọyì mi. Ọlọ́run ní bọ́mọ èèyàn bá sọ pé òun kò ní sin òun, tẹ́ẹ̀ ní pọ́n òun lé, tẹ́ẹ̀ ní fún òun ní iyì tó tọ́ sóhun, Ọlọ́run á gbé òkúta dìde. Ọlọ́run ti gbé oríṣiríṣi òkúta dìde fi rọ́pò ẹ̀yin ọ̀bàyéjẹ́ Àwórì, àtọkùnrin àtobìnrin, oníjẹkújẹ, àtọba àti baálẹ̀. Èmi kọ́ ni mò ń sọ̀rọ̀, ohun tó gbénú mi ló ń sọ̀rọ̀. Agbára Ọlọ́fin ògo fún mi níre, torí pé bàbá mi ọba Adékànbí àná ó wúre fún mi. Ó ní mi ò ní tẹnu gbó bí ọ̀wọ̀, ó ní kí n máa ṣiṣẹ́ ìlú lọ. Ṣùgbọ́n ẹ̀yin kan ẹ parapọ̀, ẹ gbórí jọ, ẹ rò pé ẹ lè tẹ̀ mí mọ́lẹ̀, irọ́ lẹ pa. Gbogbo ohun tí mo bá Ọsọ́lọ̀ fà lọ́jọ́sí lórí ọ̀rọ̀ ti Wàsíù Àyìndé tó degungun ẹja sí lọ́rùn nítorí ìjẹkújẹ, Ọsọ́lọ̀ ọ̀hún dà léni o. Ọsọ́lọ̀ ọ̀hún dà léni, màá dogún, màá dọgbọ̀n, màá digba, gbogbo ọmọ ìlú gbọ́dọ̀ jìyà. Ọsọ́lọ̀ dà léni, mi ò fi kú yọ o, gbogbo wa la máa kú gbèsè ni. Ṣùgbọ́n ó kù ní pẹ̀lú gbogbo wa tó hù, ó kù pẹ̀lú ẹ̀ nínú sàárè. Ẹ ǹlẹ́ o, ẹ̀yin bàbá olóyè àti ọmọ oyè, àti ẹ̀yin ṣé ṣífù lẹ́ ń pe olóyè àbí, àtẹ̀yin ọba.
bàbá oníkòsí ti kòsí kingdom ẹ pẹ̀lẹ́ ẹ kú bó ṣe kàn yín ẹ kú bó ṣe bá yín mo kí yín tọlátọlá mo kí yín tìyìtìyì mo kí yín tẹ̀yẹtẹ̀yẹ mo ní ẹ kú iṣẹ́ ẹ kú bẹ́ẹ̀ ṣe ta ògo àwọn ọmọ tẹ́yìn gangan bí fúnra yín tẹ́ bí nínú bẹ́ẹ̀ ṣe tà á dànù nígbà tẹ́yìn bá tún fi ọmọ Ìjẹ̀bú bí Ọsọ́lọ̀ bó ṣe sọ Wàsíù bó ṣe sọ di ọba mọ́ra ẹ̀ lórí nísọlọ̀ tó jẹ́ pé Wàsíù ló ń sọ pé báyìí ni kó ṣe báyìí kọ́ ni kó ṣe Wàsíù ń sọ fún Ọsọ́lọ̀ nígbà ayé Ọsọ́lọ̀ pé òun sọ̀rọ̀ lọ́wọ́ kó shut up Ọsọ́lọ̀ tẹrí kodò gbogbo fídíò yẹn ló wà lọ́wọ́ mi o. ẹ̀yin bàbá oníkòsí tẹ́lẹ̀yìn ni olórí kílẹ̀ ti pera yín ná ẹ̀yin ni chairman ọba and chiefs Kòsọ̀fẹ́ local government ẹ̀yin oníkòsí ti kòsí àbí báwo lẹ ṣe pé síbí báyìí já ẹ̀yin náà tún fẹ́ gbé ògo yín ṣe rò pé Àwórì nìkan lẹ fẹ́ dá Àwórì àbáwọn subject tó wà lábẹ́ yín àwọn ọmọ ìlú lẹ rò pé ẹ fẹ́ dá lágara ni bàbá ẹ ti ṣí ẹ ti sọ fún gbogbo èèyàn pẹ̀lú ẹni tẹ́ fẹ́ fún lóyè ẹ mọ̀ túmọ̀ nǹkan tẹ́ sọ ni olórí ọmọ ọba Kòsọ̀fẹ́ kingdom ẹ sọ fún wọn wípé gbogbo àwọn ọmọ tó tinú yín jáde lọ́kùnrin lóbìnrin wọn ò lè ṣoríire mọ́ láyé wọn ò lè ṣoríire mọ́ láyé lè lò tutù fún wọn bù mú lẹ ṣe mú ọmọ lọ́mọ nílùú míì pé kó wá jẹ́ olórí ọmọ ọba tó bá jẹ́ pé olórí ọmọ ọba nù yàrá yín lẹ fi sí àbí tàdúgbò yín ibi tẹ́ ẹ jọba sí ibẹ̀ lẹ sọ pé kó wá jẹ́ olórí ọmọ ọba tó dẹ̀ sọ fún wọn ẹ jẹ́ ká mọ̀ pé àwọn ọmọ tẹ́yìn bí kò sógo lára wọn nǹkan tẹ́ sọ nìyẹn nǹkan tẹ́ gbé jáde yìí nǹkan tó túmọ̀ sí nìyẹn pé àwọn ọmọ tó àtàtọ̀ ara ti yín gangan jáde o pé kò sí olóríire lára wọn gbogbo wọn lórí wọn ti bu ẹ ti fi gbogbo wọn ẹ ti fi wọn dájọ́ ẹ ti gba gbogbo ògo ara wọn pátápátá lẹ ṣe ní kí ẹni tó yọkùnrin kẹ́ ẹ gbówó fún tẹ́kẹ̀tì yẹn náà tó gbé bíi àkàrà tó gbẹ̀yìn sínú epo tó wúlé lọ́tún tó wúlé lósì ìyẹn náà fẹ́ wá jẹ olórí ọmọ ọba nínú ilé yín ṣí àánú yín ò ṣe mí rárá ẹ ní tìjú ara ò lọ yín ìrìn ẹsẹ̀ yín ò padà ẹ ti kún gbogbo yín pátápátá owó tó gbé wá ẹ ti pín ẹ fi jẹ́ oníyà àwọn ọmọ yín àwọn ọmọ tẹ́ fẹ́ pọ́n yín bí àtàwọn ìyàwó yín tí wọ́n lè bá yín sọ òdodo ọ̀rọ̀ àwọn ọmọ tó tara wọn jáde ẹ ti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé olórí burúkú ni gbogbo wọn kò sóore kankan tí wọ́n lè ṣe ilé ayé mọ́ lẹ ṣe lọ mú ará àta wá láti jẹ olórí ọmọ ọba ẹni tẹ́ fi jẹ olórí ọmọ ọba ṣé tó bá dọ̀la òun náà ní dìde kó sọ pé òun fẹ́ jọba àwọn ọmọ yín á dẹ̀ máa gbálẹ̀ fún ẹ tẹra mọ́ gbogbo ẹ̀yin Àwórì pátápátá ẹ tẹra mọ́ ẹ wò ìwà tẹ́ ń wù yìí ó ń dùn mọ́ mi nínú ní ṣìnkìn ẹ gbé gbogbo ògo àwọn ọmọ yín ẹ gbé dànù ògo àwọn ọmọ yín ọ̀la tó wáyé pé táwọn bàbá yín ṣe nì ṣé ẹ̀yin lè rí oyè ìkòsí tẹ́ jẹ oníkòsí tẹ́ jẹ ṣé ẹ lè rí jẹ tó wáyé pé àwọn bàbá yín bàbá yín tó wáyé pé wọ́n ṣe wá fi ará àta wọ́n ṣe fi jẹ olórí ọmọ bá nulẹ̀ ṣé wọ́n lè pẹ̀yìn lóníkòsí ṣé ẹ̀yin lè joyè oníkòsí ẹ tẹra mọ́ lẹ́ẹ̀kan sí mo ní mi ò ní dá sọ́rọ̀ ọmọ Àwórì mọ́ èmi ọmọ Sábìtù Ajílàrán ẹran òjèwé Olóbùtú Ìjẹ̀ ló ń sọ̀rọ̀ láti Ṣẹ̀rẹ̀ Ọlọ́fínmúlé èmi lọmọ Pápákọ̀ Àmúrò Ìjẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ Tádé ṣe kanṣo yìí náà ni o ọmọ kan bíi 1 million 1 woman battalion ṣùgbọ́n nítorí ìjẹkújẹ yín lọ́rọ̀ mi ló máa ń le létí ọ̀rọ̀ mi lè le létí nítorí pé ìwà ìkà ìwà ọ̀dàlẹ̀ tẹ́ fẹ́ hu ìjẹkújẹ bàbá Ọlọ́run á fún yín ṣe jàre ta ògo àwọn ọmọ yín yìí ẹ ti tà dànù ògo àwọn ọmọ yín ọ̀la ṣé àwọn ọmọ yín ṣé orí tiwọn náà ò pé
orí wọn ò pé ni, tó bá yẹ pé orí wọn pé ká má tiẹ̀ rẹ́yọ kankan nu wọn tó máa dìde tó máa takò yín pé ẹ lè gbógo inú ilé ìdílé ẹ lè gbé sọnù. Bàbá ẹ lè pè ní Àwórì o, ẹni tẹ́ fẹ́ fi joyè mi ò ní ẹ má fi joyè o, ṣó ti yé yín, ẹ jẹ́ kó joyè yẹn sínú agboolé yín ká mọ̀ pé àwọn ọmọ tó máa ṣoríire inú ilé ayé yín ẹ ti lògo wọn dànù, ṣó ti yé yín. Gbogbo ẹ̀yin ọba Àwórì oníjẹkújẹ, gbogbo ẹ̀yin baálẹ̀ onítùkùtù àtàwọn ọmọ yín tẹ̀ ń kọ́ sí mi, ibi tí ìyà máa jẹ lára yín ó sì ń ṣe push up lọ́wọ́, ibi tí ìyà máa jẹ gbogbo yín dé ní ọ̀la, tí tèmi ń jà tí mò ń pariwo tí mò ń sọ̀rọ̀ tẹ́lẹ́nu mi gbọ̀rọ̀ tó ní kálukú yín bẹ̀rẹ̀ sí ní lọ ṣe oríṣiríṣi gbogbo nǹkan tẹ́ ń ṣe. Ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn o, ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn, gbogbo ọwọ́ tẹ̀ ń gbé ẹ̀yin nìyẹn, ọlọ́fi ògún fún mi níre nìyẹn, alálẹ̀ Àwórì nìyẹn, gbogbo ogun tẹ̀ ń gbé pé kí n ṣubú, èmi ò ní ṣubú láéláé, bẹ́ẹ̀ ṣe máa gbá àwọn ọmọ yín ṣubú ní kọ̀ọ̀kan ni tẹ́ máa ta ògo wọn dànù. Èmi Lòsùn Àkẹ́sán Ìlérí ọmọ Agbẹ̀bí Òmùwẹ̀, ọmọ Tádéṣe ni mí, ọmọ Sábìtù Ajílàrán, ìdílé Onígbàkulé, ọmọ ọkọ ògidì, ọmọ ọkọ inú ọmọ Àwórì, ọmọ tó ṣe é mú yangàn, ọmọ tó ṣe é mú lo oko mú lo odò, ọmọ tó ṣe é ránṣẹ́. Mo pariwo títí àtọmọlé àtọmọ̀ta gbogbo yín ẹ dìtẹ̀ mi, àtọba àti ìjòyè ẹ dìtẹ̀ mi, ara yín lẹ̀ ń dá lóró, ẹ dé mi lóró, ṣóyè yín bẹ́ẹ̀ yẹn, ẹ dá mi lóró, ẹ fẹ́ mi, ṣùgbọ́n àwọn tó fẹ́ mi wọ́n ń fẹ́ mi lójú, wọ́n ń fẹ́ mi nímú, ẹ lọ́rọ̀ mi ti pọ̀ jù, ibi tí ìyà máa jẹ lára gbogbo àwọn ọmọ yín kò tí ì jí, ó sì ń sùn lọ́wọ́. Ẹgbẹ́ lẹ́yìn náà ọmọ Ìjẹ̀bú náà ni, ṣèbí Wàsíù tẹ́ bá máa wà lọ tẹ́ bá máa wà bọ̀, Wàsíù máa lọ́wọ́ nínú kínní, Wàsíù Àyìndé bẹ́ẹ̀ ni ó máa lọ́wọ́ níbẹ̀. Ṣọ́ ṣépè fún yín páwọn ọmọ Àwórì tí yín ò gbọ́dọ̀ ṣoríire ni, ṣọ́ ṣépè fún yín páwọn ọmọ tí yín ò gbọ́dọ̀ wà nípò tó dáa nínú orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ láàrin ìlú Èkó àti lógùn stéètì. Ṣé ẹ rí ti Yáyì, mo ṣe ń padà bọ̀ lórí ẹ̀ torí ìgbà tó ń pín ẹran tẹ́ ẹ lọ ń ra ẹran ní kinní kan ṣẹlẹ̀, ẹ wá sọ pé Lagos state ló pín ẹran dé, irọ́ Ògùn state. Gbogbo ẹ̀ ni mò ń rí ńgbà tá à ń sọ, gbogbo aṣọ tí wọ́n fi ṣe ọmọ ọdún gan ọmọdé tá lẹ́rọ òpó gbogbo aṣọ òkè tó ní kálukú wọn kó sí yẹn Yáyì ló máa rà, tí ì mọ nǹkan kan. Eléyìí náà ti gbówó fún yín àbí? Ó ti gbówó fún yín, ẹ ti pín. Ẹ̀yin ọmọ bàbá olóyè, ẹ̀yin ọmọ ọba Àkòsì, bàbá yín ti kówó fún yín, ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀pa, ẹ ti lọ kólẹ̀kẹ̀, ẹ ti kó sọ́rùn, ẹ̀yin náà ti yan fandafanda, àwọn bàbá yín ti tògo yín dànù. Àwọn bàbá yín wọ́n ti ta ògo yín dànù, wọ́n ti sọ yín di kòròfo, wọ́n ti ní pé ẹ kì í ṣe ọmọ tádé tọ́ sórí ẹ̀, wọ́n ní ẹ kì í ṣe ọmọ tí oyè tọ́ sórí ẹ̀, wọ́n ní ẹrú lẹ máa ṣe fún aráàta, kó máa lọ bẹ́ẹ̀. Èmi ò ní kọ́ ọmọléèwé má jà o, kẹ́jẹ́ kó má ti ta sí mi lára ni, tí ẹ bá ti sọ pé ọmọ ọba tula nǹkan kan kíní kan kékeré ní ìtókù. Ìdílé ìyálà pọ̀ sí ní tòótọ́ tí bàbá nẹ́ni lẹ́nu, ṣùgbọ́n mo tún ṣe léyìí ká lè kọ́ sílẹ̀. Èmi ti fi yín sílẹ̀ pẹ̀lú tiyín o, mo ti fi yín sílẹ̀ pẹ̀lú tiyín, ṣùgbọ́n ojú ògbà náà ni, torí pé kí ni, ọmọ ọkọ ni mí, akọdákọ gidi, ọmọ nọmọ pa bẹ́ẹ̀ ni, ọmọ Tádéṣe, ọmọ tún Adéṣe, ọmọ Sábìtù Ajílàrán, láti Ṣẹ̀rí Ọlọ́fimúlé ló ń sọ̀rọ̀. Ajá ìgbó kéyìn ẹ̀yọ, ó ṣèwọ̀, ó ṣèwọ̀. Kò sẹ́ni á bá wa ṣe, iná ìbẹ́ẹ̀tù ṣe, kò sẹ́ni á bá wa ṣe òrùwọ̀, iná ìbẹ́ẹ̀tù ṣe.
ètò àdáná sùngbó iná ìbéètù ṣe ètò àdáná sùnlé iná ìbéètù ṣe kò sẹ́ni abáwá ṣe òrùwọ iná ìbéètù iná ni mí ẹ lè bá mi ṣe torí pé ẹ mọ̀ pé gbogbo yín pátápátá ni màá jó yín kanlẹ̀ lágbára àwọn aláṣẹ lágbára bàbá mi arúgbó olúfà tó ń tó ṣùmàrè gbogbo ọwọ́ tẹ bá gbé lórí èmi Ọmọ́tádéṣe ara yín lẹ máa fi nà pátá àtàwọn ọmọ yín ẹ tún lọ tẹlé yìí náà dànù wọn ní ó ti léètì nǹkan tẹ mọ̀ pé ẹ fẹ́ ṣe ẹ wojọ́ tẹ ti ń plan ẹ ti pín owó ẹ ti gba owó ẹ ti pín ẹ ṣùgbọ́n èmi á gbà àwọn ọmọ yín nímọ̀ràn pé káwọn ọmọ yín kọ́ fún yín lókùn lọ́rùn ẹ gbóyè yẹn ẹ ṣáà ti gbé sínú yàrá yín èyí tó kù kékeré ni ìyá jẹ sọnọbà bìsì sí yín lára ẹ ti ta gbogbo ilẹ̀ tán oyè Àwórì oyè àwọn ọmọ yín ọ̀la òun lẹ tún bẹ̀rẹ̀ sí ní tà bí irú ìtẹ́ ẹ ṣe tọ́sọ́lọ̀ ṣe tó sọ Wàsíù Àyìndé ọmọ Ìjẹ̀bú tó yẹ pé òun ló lọ ń pàṣẹ fún wọn nísọlọ̀ títí dọ̀là ẹ tí ì mọ nǹkan kan ṣe é rí iṣẹ́ pé orí kunkun lẹ fẹ́ fi ṣe ẹ máa ta ògo àwọn ọmọ yín dànù ṣíò. Oyèrántí Adéyínká Adébáyọ̀ wọ́n ní wọ́n fẹ́ fìwọ náà jẹ olórí inú ilé onílé ìwọ náà dẹ̀ ń gbórí bọ̀ ó mọ̀ pé tán bá fọ́ àgbọn lórí ẹ̀ kì í dúró jẹ gbogbo nǹkan kọ́ lowó ń rà o gbogbo nǹkan kọ́ ni owó ń rà nítòótọ́ o olówó ń doyè olóògùn ń doyè olówó àjòyè ṣùgbọ́n olóògùn apá Yorùbá yẹn tẹ̀yin bàbá tẹ́ ń fi wọ́n joyè òun ni o torí ẹni tẹ́ fẹ́ fi jẹ oyè yìí gbogbo àwọn ọmọ yín pátápátá ló máa sọ dẹrú ẹ tẹra mọ́ o ẹ̀yin ọmọ bàbá Oníkòsí àti lọ́tún àti lósì àtàyìn ṣífù Kòsọ̀fẹ́ local government ẹ̀yin ọmọ wọn ti ṣògo yín nù wọ́n ní kẹ́ wá máa lọ gbálẹ̀ fún ọmọ Ìjẹ̀bú nígbà tó jẹ́ pé nígbà tó yẹ kẹ́yìn gan fúnra ara yín kẹ́ ẹ dìde kẹ́ ẹ ṣe ohun tó dá nílé ayé yín ẹ̀ ní ṣe ẹ máa sọ pé bàbá yín ti wà lórí ipò kan ẹ máa fẹlá ẹ máa fọlá jiyọ ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó sọ pé àwọn lọmọ ọba àná tán kó lẹ̀kẹ̀ sọ́rùn ilé ayé wọn ti krẹ́ lẹ́nìí ẹ jẹ́ kí wọ́n fi eléyìí jẹ́ mọ́ yín lára ṣe ti gbọ́ gbogbo yín pátápátá lẹ máa dọmọ onímọ́tò iṣẹ́ tó gbọmọ Àwórì fún nìyẹn kẹ́ máa lọ ṣiṣẹ́ ní bus stop kí Wàsíù máa sọ bí tẹ́ máa ti lọ pàdé àwọn tó máa ṣá yín pa ẹ tí ì mọ mẹ̀mẹ̀ ení ní ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2024 agbede méjì òru la wà yìí o ṣùgbọ́n ní ìtílẹ̀ máa mọ̀ yìí wọ́n fẹ́ jáwé oyè lé lórí tẹ́ ẹ bá jẹ́ kán já ewé oyè yẹn ẹ rógòlò mọ́ láyé yín mi ò ṣe pé òótọ́ ọ̀rọ̀ ni òótọ́ ọ̀rọ̀ kẹ̀dẹ̀ ní ọmọ ìyá àsọkúsọ ni ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ dáadáa ọ̀rọ̀ mi á jẹ́ kẹ́lòmíì lọ ṣunú ọ̀rọ̀ mi á jẹ́ kẹ́lòmíì lọ ṣunú ọ̀rọ̀ mi á jẹ́ kẹ́lòmíì kó sẹ́rí mọ́gìrì ṣùgbọ́n ẹni tó bá ní ọpọlọ pípé tó ní àròjinlẹ̀ lẹ́yìn ẹ̀yin ìyàwó kábíyèsí ẹ̀yin ìyàwó ọba ẹ̀yin ìyàwó kábíyèsí ẹ̀yin ìyàwó baálẹ̀ ẹ mọ̀ wípé òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ ògo ọlá àwọn ọmọ yín táwọn ọkọ yín tí wọ́n ń gbowó lọ́wọ́ àwọn aráàta tí wọ́n ń kó oyè inú ilé oyè tí bàbá ńlá bàbá wọn tó fi sílẹ̀ fún wọn ẹ mọ̀ pé àwọn ọmọ yín máa ṣerú àwọn ẹni wọ̀nyí lọ́la ni bí ò ṣe pé òótọ́ ọ̀rọ̀ ni òótọ́ ọ̀rọ̀ kẹ̀dẹ̀ ni ọmọ ìyá àsọkúsọ ni o ó dìgbà kan náà.